Mo tún wí lẹ́ẹ̀kan sí, glory be to the one that sits on the throne. Ọlọ́run tó ń gbà fún wa, ògo ni fún ẹ lókè ọ̀run. Atọ́pẹ̀rí ọlá, alápá rọ́bìrọ́bì, agbó májà, ajá májẹ̀bi, òjì kan olùkọ́ pa òpà kan wò kọ́yè, òṣùbàrẹ́ rèé. Ọlọ́run ìpè, Apostle Joseph Ayọ̀ Babalọ́lá. Ẹnjìníà bá gbé lùbù yẹn sókè díẹ̀. Ọlọ́run ìpè, Apostle Joseph Ayọ̀ Babalọ́lá. Ọlọ́run tá a kìkìkì tá ò lè kìtàn. Ọlọ́run tá a wádìí tá a mọ ibi tó ti bẹ̀rẹ̀, a ò mọ ibi tó dé. Olórúkọ ńlá, olórúkọ rẹpẹtẹ. Ẹ̀yin nìkan ló tó ní bàbá. You are the only father that does not have any father. Beside you there is no other God. We search through eternity, we find out that nobody can be compared with you. As old as you are, you can never change. You will never change. O ṣe lù ní òrìrú Ọlọ́run bá lù àrùn lù. O ṣe. Last Sunday in the month of November, àánú máa ló ń sọ̀rọ̀, agbára máa kọ́ o, ìwọ gángan ni. Àánú máa ló ń sọ̀rọ̀, agbára máa kọ́ o, ìwọ gángan ni. Ẹ wálé. Now we are still referencing our God, the only God that knows the beginning from the end. And he equally knows the end from the beginning. And that is why he's Alpha, Omega. Ìpìlẹ̀ṣẹ̀ ohun gbogbo, ìpìlẹ̀ṣẹ̀ gbogbo ìmọ̀, ìpìlẹ̀ṣẹ̀ gbogbo òye, ìpìlẹ̀ṣẹ̀ gbogbo ọgbọ́n. Lord, we thank you. We bless your holy name for giving us this opportunity today, for making us to be among the living today. And that is why we started with the song of Ọlọ́run ti gbà fún wa. Tọ́lọ́run ò bá gbà fún wa, yàrá ní síbí lónìí. Gbéga, tọ́lọ́run ò bá gbà fún ẹ ṣó lè débí lónìí. Àwọn èèyàn kan kú lónìí bó ṣe ń bọ̀ lọ́nà náà. Ọlọ́run ti gbà fún wa o. Ọlọ́run ti gbà fún wa o. Emmanuel, Ọlọ́run ti gbà fún ẹ o. We are grateful. Ẹ wálé. Lord, we say thank you. Fún gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa nílé on Orísun, for everybody watching us on Orísun, on YouTube, on TikTok, on Instagram, on Facebook. Good evening. God bless you. As you are watching me, bẹ́ẹ̀ ṣe ń wò mí yẹn, ẹ gbé ọwọ́ méjèèjì sókè kẹ́ máa bẹ̀rẹ̀ sí yin Ọlọ́run alààyè. Àrá sán, atẹ́gùn fẹ́, òtútù mú, ìjìjà kò gbé wa lọ. This is the last Sunday in the month of November. This God has been so faithful. Our God has been so faithful. We reference you. You are God. Thank you. Adúpẹ́ o, ibi tẹ́ ẹ ti bẹ̀rẹ̀, ibi tẹ́ ẹ bá dé, ibi tẹ́ ẹ mú wa lọ. Lord, we are grateful. AlujoHymn Fusion with Segun Oluwayomi. By next week, Thanksgiving, December màtún nìyẹn. Ẹ wá ká lọ júbà. Ẹ wá ká lọ júbà rẹ̀. Ẹ wá ká lọ júbà. Ọba àwọn ọba là ń sọ, Christmas season ti dé o, ẹ wálé. Oh, Gbénga, má pa mí náà, play. Tún play lẹ́ẹ̀kan sí. Ẹ wálé. Ó kà mí yẹ lónìí, mo dúpẹ́ bàbá.
gba request kankan. We will praise God, we will thank God. Let us be your request today. Let us be your request today. Let's praise God. Let's give him all the glory. He's been faithful. This God has been so awesome. For his faithfulness, for his mercy that we enjoy. Ọlọ́run tí ò jẹ́ kí ẹ̀yà ara tèmi àti ẹ̀ ó daṣẹ́lẹ̀. Ayérayé nínú ọ̀run ẹ ṣé. Gbogbo ẹ̀yin tí wọ́n ti ta ní ọ̀fà. Ó máa jáde lónìí lórúkọ Jésù. Ó máa jáde lónìí lórúkọ Jésù. Ọlọ́run ìpè Apostle Joseph Ayọ̀ Babalọ́lá ó sì ń ṣe ohun tó nìkan lè ṣe. Ayérayé nínú ọ̀run, ẹ̀mí mímọ́, ẹ̀mí inú àwọn wòlíì. Ẹ̀yin Olúwa lógo. Àṣírí rẹ̀ kò bò mọ́ o, èṣù ó ti gbé o. Àṣírí rẹ̀ kò bò mọ́ o, èṣù ó ti dáràn. Orúkọ Jésù, orúkọ Jésù ló mú mi ìmọ̀lẹ̀ kedere. If you know your Jesus, if you know your God, nothing can happen to you. We know our God, and that is why we are doing exploits for him that sits on the throne.
people are thinking, how are they going to do the Christmas? Ẹ̀mí wọ́n sọ fún pé àwọn èèyàn kan rò pé kí làwọn fẹ́ fi ṣe Christmas. Ṣe Christmas gan ebi ń pa wá. Ara ò gbọ́dọ̀ ní mí, èmi ò gbọ́dọ̀ rí nira. Ìran ọ̀gẹ̀dẹ̀ sunkún àti jẹ, ara ò gbọ́dọ̀ ní mí Olúwa. Ó ṣe. I said it last week that a lot of people are complaining that things are hard in Nigeria, which we know. Use your mouth to confess something good in this situation that we are in. Gbogbo alájọ wà ńbẹ̀. Àyàn àbí kí ni mo sọ? Àjọ wà ńbẹ̀ ni. Bó ṣe lè àwọn tó ń kọ́lé. So don't use your mouth to say that Nigeria is hard. Nigeria ò lè mọ́ mi o. Ẹnu mi ni mo fi ń sọ. It's easy. It is well with Nigeria in the name of the Lord Jesus Christ. Nínú kòsíkòsí, Ọlọ́run tọ́jú ẹ, ó sì ní èémí nínú. Appreciate the fact that you can breathe in and you can breathe out. The Lord wants to raise a lot of billionaires in this December tá à ń wò wájú wa yìí. Bẹ́ẹ̀ni, ayérayé ẹ ṣé. Àyàn mo tún fẹ́ kọrin yẹn sí i. Ara ò gbọ́dọ̀ ní mí, èmi ò gbọ́dọ̀ rí nira. Ìran ọ̀gẹ̀dẹ̀ sunkún àti idẹ̀, ara ò gbọ́dọ̀ ní mí Olúwa. It will not be hard for me. Ó ṣàṣe ti rí o. Ó nítorí mi bẹ̀rẹ̀. Ọlọ́run ò ṣàṣe ti rí. Àbí àyàn ó gbọ́ rí. Lúlúlú. Àṣekọ̀ amú bí ọ̀yẹ́ kò sóòrò. Ó ṣàṣe ti rí o. Ó nítorí mi bẹ̀rẹ̀. Mo ń fọwọ́ rẹ sọ̀yà. Ìwọ lọ́ba láṣẹ pé mo máa ń fọwọ́ rẹ sọ̀yà ẹrù jẹjẹ létí òkun Ọlọ́run ìpè àpọ́sù Joseph Ayọ̀ Babalọlá ò ṣàṣetìrí kò dẹ̀ nítorí mi bẹ̀rẹ̀ kò nítorí ẹ bẹ̀rẹ̀ ìwọ tó ń gbọ́ mi lé yẹn àṣetì ò ní bẹ̀rẹ̀ lórí ẹ ó ṣàṣetìrí o ò nítorí mi bẹ̀rẹ̀. Ó ṣàṣetìrí o. Ó nítorí mi bẹ̀rẹ̀. Mo ń fọwọ́ rẹ sọ̀yà. Ìwọ lọ́ba láṣẹ pé. Mo tẹ̀ ń fọwọ́ rẹ gbáyà. Ẹrù jẹjẹ létí òkun. Olóyè ká dúpẹ́. Jésù o. Àràsán atẹ́gùn fẹ́ ìjìjà kò gbé wà lọ oyè ká dúpẹ́. Ẹ wálé. I always say this thing that one of the things you can do to move the hands of God is to praise Him, to worship Him. Whether you like it or not, God knows what you are going through. Ó mọ ohun tó ń là kọjá. Òun ni arínúróde olùmọ̀ràn ọkàn. He knows the deepest part of your heart. Innermost part of your heart, He knows it. Ó mọ̀. So why can't you praise Him? Ó sọ, ó mọ̀. So praise Him. Ẹ sìn Olúwa nínú ẹwà ìwà mímọ́. Bẹ́ẹ̀ni, ẹ sìn Olúwa nínú ẹwà ìwà mímọ́. When you praise God wholeheartedly, ẹ tí ẹ̀já ká máa fi David ṣe àwòkọ́ṣe. Ẹ̀ṣẹ̀ tí Dáfídì dá ó pọ̀ ju èyí tí Uzzah dá lọ. Uzzah wanted to help the ark of the covenant not to fall down. Ọlọ́run lù pa èèyàn náà ni òbí Dáfídì. Dáfídì rèé ó gba ìyàwó Ùráyà ó tún pa Ùráyà sójú ogun. Ìyàwó Ùráyà tún bímọ fún Dáfídì.
ọmọ àkọ́bí ló forí kó o. Ọmọ tí Báṣẹ́bà tún bí Sólómọ́nì òun ni Ọlọ́run kú fẹ́ràn jù. Kí ló fà á? Béèrè lọ́wọ́ ara ẹ pé kí ló fà á, kí nìdí? Dáfídì mọ bí a ṣe ń yin Ọlọ́run. He knows how to praise God. When he's praising God, he praise God as if he's a mad person. Ẹ wo ìgbà tí Dáfídì ń jó. When he was dancing, ọmọ Sọ́ọ̀lù ní orí odidi ọba. Ó ń jó, aṣọ dẹ̀ ń bọ́ lára ẹ̀. Orí kí ló ń ṣe nísì? Do you know his reply? He replied ọmọ Sọ́ọ̀lù, ó ní, mò ń yin ẹni tó fi mí jọba lórí bàbá ẹ̀. Now I'm begging you, and that is why I said that we will not request today. We want to encourage ourselves. I really want you to know how to praise God. The Yoruba Bible says, if you think deeply, you will know how to thank God. Tó o bá mọ núrò wàá mọ pẹ́ dá. Tó o bá ronú jinlẹ̀ dáadáa wàá mọ pẹ́ dá. Fún pé mò ń mí sínú mò ń mí síta, àánú ni. Àárọ̀ yìí mo lọ sọ́sìtì mo rí àwọn èèyàn tí wọ́n fẹ́ ṣe operation tó pọ̀ gan. Wọ́n pọ̀ gan. A ò bẹ́tà jù wọ́n lọ. Àánú lèmi àti ẹ rí gbà. A ò yọ àwọn tí wọ́n wà ní ilé ìwòsàn, a ò yọ wọ́n o. Ayérayé nínú ọ̀run, olùwòsàn òde ọ̀run, gbogbo àwọn tí wọ́n ní àìlera ní àgọ́ ara wọn. Ọlọ́run ìpè Àpọ́sù Joseph Ayọ̀ Babalọ́lá máa bá mi tú wọn sílẹ̀ báyìí lórúkọ Jésù. Ẹ máa gba ìwòsàn. Ohun tí mò ń sọ ni pé if you know how to praise God, you don't need to ask God anything. He knows what you want. Look at Solomon. He followed the footsteps of his father. Nígbà tó yin Ọlọ́run dé stage kan, Ọlọ́run ní kí ló fẹ́? Ó sọ fún Ọlọ́run pé òun kàn fi ẹgbọ́n tó máa báyé. Sórí, ókè nǹkan tó fẹ́ nìyẹn. Mo máa wá fún ẹ ní ọrọ̀ tí kò sẹ́ tó máa ní owó tó ẹ ní àgbáyé. Sórí, tó bá mọ Ọlọ́run ṣáìdì dáadáa, ó lè jẹ ìyà. Ó lè jẹ ìyà. We are here to encourage you to know how to praise God wholeheartedly. If you worship him wholeheartedly, if you praise him wholeheartedly, he knows what you want. Ọlọ́run lè má ti ṣe, ṣùgbọ́n ó sì máa ṣe. In his own time, he makes everything beautiful. He makes everything beautiful in his own time. Olúwa ṣé o. Ìwọ tó fẹ́ wa la ó máa sìn títí.
àìríná àìrílò ti fẹ́ mú ẹ kó lọ wọ ẹgbẹ́ ayé. Ayérayé ní kí n sọ fún ẹ pé kó má dánwò. Màá tútù orin tá a kọ nígbà tá a bẹ̀rẹ̀, màá tútù kọ. Ó ṣàṣe ti rí o, ó nítorí mi bẹ̀rẹ̀. Ó ṣàṣe ti rí o, ó nítorí mi bẹ̀rẹ̀. Mò ń fọwọ́ rẹ sọ̀yà. Ìwọ lọ̀bà láṣẹ pé mo dẹ̀ ń fọwọ́ rẹ sọ̀yà. Ẹ̀rù jẹjẹ létí òkun. Ìránṣẹ́ Ọlọ́run àlàyé gbọ́. Ó ṣàṣe ti rí o. Ó nítorí mi bẹ̀rẹ̀. Ọlọ́run ló ní kí n sọ fún ẹ bẹ́ẹ̀ pé òun ò ṣàṣe ti rí. Jésù ò ṣàṣe ti rí o. Kò dẹ̀ nítorí ẹ bẹ̀rẹ̀. Bọ́wọ́ ní àyà mò ń fọwọ́ rẹ sọ̀yà. Ìwọ lọ̀bà láṣẹ pé a máa tó wọ rédíò. Mo dẹ̀ ń fọwọ́ rẹ sọ̀yà. Ẹ̀rù jẹjẹ létí òkun. Sórí Ọlọ́run tá à ń sọ nípa rẹ̀ kò sí àṣetìrí. Ó kù díẹ̀ dúró ó máa dáhùn, ó ti dé tán. Lọ́gbọ́n tó dé báyìí ayé ẹ létò. Lọ́gbọ́n tó dé báyìí gbogbo tó ti lọ padà wá wo Jóòbù. Mi ò tiẹ̀ mọ̀ pá ti wà lórí rédíò. Ẹ̀yin aráalé ẹ kúrò lé lórí rédíò. Àǹfààní ńlá lèmi àti ẹ rí lónìí o. A máa ti wà ní last Sunday ní November. Àánú àti orí ọ̀fẹ́ ni. Ọ̀pọ̀ nù yín rò ó pé báwo la ṣe fẹ́ ṣe December. Ọlọ́run máa ṣe é fún yín. Ọlọ́run tá à ń sìn kò ṣe àṣetìrí kò dẹ̀ nítorí ẹ bẹ̀rẹ̀ lórúkọ Jésù. Àyàn àbọ̀ ọgbọ́nù àkọlẹ̀ pé ọlọ́run ṣàṣetìrí. Irọ́ ká má rí Ọlọ́run ṣàṣetìrí. Kò ṣe kankan tí Ọlọ́run ọba ò lè ṣe tì. Lórí rédíò kọrin pẹ̀lú mi. Ó ṣàṣetìrí o. Ó nítorí mi bẹ̀rẹ̀. Ó ṣàṣetìrí o. Ó nítorí mi bẹ̀rẹ̀. Ṣẹ́gun fọwọ́ rẹ sọ̀yà. Ipe ìwọ lọ̀bà láṣẹ pé mo dẹ̀ ń fọwọ́ rẹ sọ̀yà. Ẹ̀rù jẹjẹ létí òkun. Gbogbo ẹ̀yin Orísun ẹgbẹ́ ọwọ́ ní àyà yín. Ó ṣàṣetìrí o. Ó ní forí mi bẹ̀rẹ̀. Ayérayé ó dẹ̀ ṣàṣetìrí o. Ó nítorí mi bẹ̀rẹ̀. Mo ń fọwọ́ rẹ sọ̀yà. Ìwọ lọ̀bà láṣẹ pé ayérayé mo ń fọwọ́ rẹ sọ̀yà. Ẹ̀rù jẹjẹ létí òkun. Máa wo ohun tí Ọlọ́run ò tí ì ṣe ó sì máa ṣe.
Gbogbo ẹ̀yin ọmọ ìjọ mímọ́. Mo mọ̀ pé sísì ìkórè la wà yìí. Olùjọ mímọ́ á gbè wá o. Ọlọ́run ọ̀ṣọ́fà á dúró ti gbogbo wa lórúkọ Jésù. Bẹ́ẹ̀ ni mo mọ̀ pé sísì ìkórè la wà yìí. Ẹ gbé ọwọ́ yín sókè kẹ́ máa bẹ̀rẹ̀ sí í jó kẹ́ máa yọ̀ lórí rédíò, lórí Orísun, lórí social media. Mo sọ ní last week pé tó bá máa fi di next week ní rí wa mọ́ lórí Facebook o, orí YouTube nìkan. This AlujoHymn Fusion will be exclusively for YouTube. So please subscribe to our YouTube channel, Segun Oluwayomi TV. Go and subscribe right now. Lọ subscribe sórí YouTube, Segun Oluwayomi TV. Bẹ́ẹ̀ ni orí Orísun àti YouTube nìkan láti máa stream láti December lọ bí Jésù bá fa bíbọ̀ ẹ̀ sẹ́yìn. Ẹ gbé ọwọ́ méjèèjì sókè kẹ́ máa bẹ̀rẹ̀ sí kígbe ògo 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 ògo. Mo sọ pé ànígbà request lónìí lórí rédíò ànígbà request a fẹ́ yin Ọlọ́run a fẹ́ I want to lead you into the presence of the Most High God. Nítorí pé àwa èèyàn àti ń ro nǹkan tá à ń là kọjá jù a kò ní àkókò láti máa fi yin Ọlọ́run dáadáa. Sórí òòrò ohun tọ́lọ́run bá máa ṣe ló máa ṣe. So the best thing that can happen to you ni pé kó máa bẹ̀rẹ̀ sí yin Ọlọ́run. Ẹ fún ìpè náà kì í kan ọdún ìdásílẹ̀ láwa ìwà sọdún ayọ̀sẹ̀. Wo ìró ayọ̀ máa sọ nílé yẹn láìpẹ́ yìí lórúkọ Jésù.
mímọ́ wá. Ní last week of November tá a wà yìí, Ọlọ́run á mú ìlérí ṣẹ nínú ayé ẹ̀. Lórúkọ Jésù, ayérayé máa mú ìlérí ṣẹ. Bó ṣe ń gbọ́ mi lórí rédíò yẹn, èmi á máa sọ nígbà gbogbo pé má ro ohun tí Ọlọ́run ò tí ì ṣe. Máa ro ohun tí Ọlọ́run ṣe lákòókò yìí báyìí. Máa ro ohun tí Ọlọ́run ṣe. Ilé Ọlọ́run kì í ṣú. Ìwọ ló rò wípé ọdún fẹ́ parí. Tó bá kù ìṣẹ́jú kọ̀ọ̀kan dùn yóò parí tọ́lọ́run bá fẹ́ sọ ẹ́ di mílíọ̀nìà, ó sì lè sọ ẹ́ dà. Bẹ́ẹ̀ ni, tó bá kù 1 minute kí ọdún yìí kó parí tọ́lọ́run bá ní wàá wà lára àwọn mílíọ̀nìà, ó sì lè ṣe. So má ro ohun tí Ọlọ́run ò tí ì ṣe. Ìwọ kàn ní cultivate habit àti máa yin Ọlọ́run. Bó ṣe ń kọ́ mi lórí rédíò yẹn, ayérayé máa sọdún fún ẹ lórúkọ Jésù. Bó ṣe ń kọ́ mi lórí Orísun yẹn, Ọlọ́run máa sọdún fún ẹ lórúkọ Jésù. Ọlọ́run ìpè àpọ́sù Joseph Ayọ̀ Babalọ́lá máa sọdún fún ẹ lórúkọ Jésù. Ẹgbẹ́ ọwọ́ méjèèjì kẹ́ pariwo go 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 go. Èèyàn ti sọ pé ò lè níláárí mọ́. Ó tiẹ̀ wá ṣe mistake, ó lọ síwájú wòlíì èké, ó lò lè láṣeyọrí mọ́. Ìyá ẹ̀ ló sọ pé ò ní tó kankan láyé. Bàbá ẹ̀ ló lò lè jẹ́ èèyàn. Àwọn abíyáwó mi kan wà, àwọn abíyáwó mi wà, wọ́n máa fọwọ́ gbá ọyàn wọn mú pé ò ní ṣoríire. Èèyàn nìyẹn o. Lamentation 3:37 says, who is it that says the thing and it comes to pass when God has not commanded it? Èèyàn lásán ni yín, ta ló sọ nígbà tí Ọlọ́run kò wí? Ayé ló sọ pé ò lè níláárí mọ́. Ènìyàn ló sọ kọ́rọ̀ rẹ̀ kò lè ní tìmọ̀ mọ́. Wòlíì ló sọ parí rẹ̀ ò lè ní tìmọ̀ mọ́. Kíyèsí, Ọlọ́run kò sọ bẹ́ẹ̀. Ọlọ́run ò sọ bẹ́ẹ̀ o. Ohun tí Ọlọ́run bá sọ ni mo tẹ̀lé. Ohun tí Ọlọ́run alààyè bá sọ ni mo tẹ̀lé. Ohun tí ayérayé bá sọ ni mo tẹ̀lé. Arise and shine. Hey. Arise and shine. Sori kó tó di Thanksgiving next week. Arise and shine. Ẹ̀mí mímọ́ bá mi gbé àwọn èèyàn dìde lórúkọ Jésù. Ohun tí ò ṣẹlẹ̀
ẹ̀rí inú ayé yín kó máa bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀. Ọlọ́run ìpè Àpọ́sù Joseph Ayọ̀ Babalọ́lá. Ẹ̀yin àgbààgbà ọ̀run ẹ dìde. Àti lọ nìyẹn iṣẹ́ wo onílà fẹ́ fi parí. Ẹ̀yin àgbààgbà ọ̀run ẹ dìde. Ọ̀rọ̀ yìí dójú ẹ̀ o, ẹ ràn wá lọ́wọ́. Ẹ wálé. Kó tó di next week, gbé ọwọ́ méjèèjì sókè. Pé mo fẹ́ ní ẹ̀rí tó tayọ. Mo fẹ́ ní ẹ̀rí tó tayọ between now and next week. Olúwa ṣe mí lóore pàtàkì. Jẹ́ kí àwọn tí ò mọ̀ pé mo jó níbí kán rí orí ẹ láyé mi. Ẹ̀yin tẹ́ ìwà nù studio náà, ẹ gbé ọwọ́ yín sókè. Ẹ gbé sókè pé Olúwa ṣe mí lóore pàtàkì. Kó tó di 4 Sunday ní December ṣàánú mi. Olúwa ṣe mí lóore pàtàkì. Gbogbo wíyẹ yín tẹ́ ń wò mí lórí Orísun lórí rédíò tẹ́ ń gbọ́ mi. Ẹ gbé ọwọ́ méjèèjì sókè kó tó di ọ̀sẹ̀ tó bọ̀. Olúwa ṣe mí lóore pàtàkì. Ṣàánú mi. Àdá ọpẹ́ padà sọ́dọ̀ ẹni tó lọ́pẹ́. 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 Kí n tó máa lọ gbọ́ orin tí mo kọ nígbà tí mo fi bẹ̀rẹ̀. Ó ṣàṣẹ ti rí o. Ó dẹ̀ nítorí ìṣẹ́gun bẹ̀rẹ̀ orúkọ ẹ̀ sí. Jésù, ó ṣàṣẹ ti rí o. Ó nítorí ìṣẹ́gun bẹ̀rẹ̀. Kò jọ. Mò ń fọwọ́ rẹ sọ̀yà. Ọlọ́run Apostle Joseph Ayọ̀ Babalọ́lá. Ìwọ lọba láṣẹ pé mò ń fọwọ́ rẹ sọ̀yà. Ẹ̀rù jẹjẹ létí òkun. Ẹ ṣé o. Thank you for joining us. See you next week by God's grace. Next week, December Thanksgiving. Ó máa gọ tí ọ. Mò ń gbọ́ lórin kan bọ̀ àbúrò mi ni. Ó ń gìtáàrà ni. Ó ń bọ̀ next week. See you next week by God's grace. Ó dọ̀wọ̀.